Swagger TV ni ẹ máa wò. Swagger TV ni ẹ máa wò. Pẹ̀lẹ́dọ́wọ́ ìyàwó alára gbígbóná. Ẹ̀kọ́ gbóná bẹ́ sùúrù kó rọra ṣe bí gbọ̀njọ̀gbọ̀njọ̀ bá ti ń bọ̀rọ̀ ọ̀fẹ́ ó léwu púpọ̀ púpọ̀. Èsì ṣe kí ló ti jẹ́ gan-an? Túùtù àbọ̀kọ̀ kú dára gbóná rẹ̀ ò mẹ́nì kọ̀ọ̀kan kò mẹ́gbọ́n kò má búrò ọkọ̀ tí wọ́n bá ti jábọ̀. Bíyàwó àkókò rẹ̀ bá ọmọ ọwọ́ dá mi lójú pé ìjọ yìí bẹ́ẹ̀ ni òjòkú lójú ọgbẹ́ láì sí ìrẹ̀dá. Nínú iléeṣẹ́ yìí kò pọ́sibù kẹ́yìn wọ́rọ̀wọ́rọ̀ yìí kẹ́ máa ṣiṣẹ́ nínú iléeṣẹ́ ọkọ mi pẹ̀lú àkísà tẹ̀ta mọ́ra tẹ́lẹ̀ ìwọ́ṣọ yìí. It's impossible, highly impossible. Government will know. Marketing. Wọ́n kọ́ sales yé kù. Ẹ máa fẹ́ sọ rédíò tán. So iléeṣẹ́ rẹ̀ ti ṣẹlẹ̀ tán. Kò tí ì yé yín ni. Ẹ̀yà kò yẹ yín láti sáà àti àkókò yìí. Wípé omi tuntun ti rú. Ẹja tuntun lẹ̀ ti wọnú ẹ̀. Láti èmi ìlọ. Mo pa láṣẹ tí kì bá ṣe pé mo ro owó mọ́tò kan mọ́ yín lára. Ní ìbáraẹni ọkọ̀ lọ lẹ́sìn ká lọ change aṣọ yín kí padà wá rí nǹkan ẹ̀wọ̀. Àmọ́ mo fi eléyìí mo fi fà yín létí. Ní àárọ̀ ọ̀la tí ẹ bá wọnú ọgbà inú iléeṣẹ́ yìí pẹ̀lú aṣọ jẹ́sì jà sí ara yìí máa ṣe yín bó ṣe ń ṣojú. Bára síbi look at him manager kí ló manage inú iléeṣẹ́ yìí sọ fún mi kí ló ṣe inú iléeṣẹ́ kí ni iṣẹ́ ẹ bó ṣe tó yìí at your age ó dé lájú ẹlẹ̀ àwọn ẹgbẹ́ àwọn ọmọ ẹdẹ ṣiṣẹ́ ó dé sọ̀rọ̀ orí tí ẹni mo ti gbé mọ̀ pé ewu orí àti ọgbọ́n orí wọ́n yàtọ̀ síra wọn ò jọra aṣọ ọkọ̀ tí ẹ̀ dàgbà ní òdánú wọ́n pọ̀dà tó bá yẹ pé kì í ṣe pé mo wo ọjọ́ orí ẹni mi ò bá ní ogọ̀ ó bọ́ sí ṣé tó bá yẹ pé àwọn ọmọ ẹ̀ làwọn ọmọdé wàá jẹ́ kó wọ òṣìtọ́wọ́ ìwà jẹ́ kó wọ jáde. Àyà mi kọ́kọ́ já mo rò pé lẹ́sẹ̀ tí mo ṣẹ̀ tẹ́lẹ̀ ni ó ti gba tá gba àwọn ọmọ yìí àwọn ní mode of dressing kankan. Ṣẹ́gbọ́n, you are very very stupid. In fact, o silly. You are arrogant, you are rude, you are stubborn. I'm sorry ma. Gbọ́dọ̀ nǹkan tó sọ yẹn. Bí kì í bá ṣe bẹ́ẹ̀, màá sọ̀rọ̀. Wàá bẹ̀ tún sọ. Ok, tí o bá di ní àárọ̀ ọ̀la, nísìn lọ ṣe mẹ́mọ̀ kó pe gbogbo èèyàn tó wà nílé iṣẹ́ ìpọ́npọ́tà mo fẹ́ rí ní àárọ̀ ọ̀la. Mode of dressing, mo ṣe rí manager síbẹ̀. Ẹ gbọ́dọ̀ mọ bó ṣe ń mú ara. Tí n bá rí ẹ̀yin méjèèjì ní iwájú ọ́fíìsì ọkọ mi. Tí n bá rí níwájú ọ́fíìsì ọkọ mi. Máa jọ yín lójú. Kúrò àwọn ikú lọ́dún. Kí ló ṣe kúrò rẹ̀? Wọ́n lọ́dún rẹ̀. Èké kan lọ́tún wá ṣe yẹn o. Ìdí. Aṣojú èmi àti yín nínú iléeṣẹ́ yìí. Manager kan. Ìgbà tó manage. ìfẹ́ ariwo ńlá ó lè kọ́kọ́ sí kọ̀rọ̀ kó ló ń ráyà rẹ̀ lọ́dọ̀ Mr. Lágbájá ó lè páyà sí kọ̀rọ̀ kó ló ń rọ́kọ̀ rẹ̀ tó ń bẹ nìkan rìn má fetí sí wọn rárá dàbí mo ti dà ọ̀rẹ́ olókùnrin tó fẹ́ jomi toro ọbẹ̀ ọ̀ká abániwí kì í bá ní dá abánidá kì í bá ní débẹ̀ abánidébẹ̀ kì í bá ní gbé ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ rọra ṣe. ọ̀rẹ́ mi tí mo sọ fún yín pé mo ń gbé lọ́dọ̀ yìí. àná ẹ ṣe ẹkú tọ́jú wa o lùtù náà mo wí mo ní lùtù ọlọ́run ọ̀tọ́jú gbogbo wa o ẹ ṣeun wa gan ẹ lápòlápò lọ́rẹ̀ ẹ má wọ ní lùtù ọkọ mi tí mo ní kó máa mì tì
èmi ìpè bàbá ọkọ ẹ̀. ògbọ́n kan tí mo sọ ni alọ́ kọ́ mi ẹni tí mo fẹ́ fẹ́. èmi mọ̀ ní ààrẹ ẹ̀yìn tiẹ̀ tí yín mi ò tó bá mi nú. bẹ̀rẹ̀ yẹn tẹ́ bá ti rí mi náà lè ṣàmà máa. ìmọ̀ ṣe bíbí kí n ṣàmọ̀. níbo ló yin rẹ̀. ibẹ̀ ẹ̀yìn ibẹ̀ àbí ń lọ wọlé kanlẹ̀. ẹ̀wọ̀n pọ̀ rẹ̀ mi wà lóba. ẹ dákun mọ́ tuntun ọ̀dà báwọn kárí. ìwé kí n máa wọlé nígbà rí lára mi. ìdákan òṣìbò mi ẹ̀dákan ọlọ́bìnrin o. kí ni kí n bọ̀ ẹjọ́. kí ló máa tẹ̀lé lọ. kí ni ìṣe tí sì ń gbàgbé ẹyẹlé ọ̀wẹ̀wẹ̀ ṣé ò rí fẹ́ rí ni. kí ni nítorí lọ́bẹ̀ kó tó wà ló sọ̀wọ́ àbí. Bọ́lá, ṣé kò sí èsì fún gbogbo ìbéèrè tàbí ẹ̀yìn? Ògùdìpọ̀ mi ìmọ̀ wọ́n tẹ fẹ́ kí n sọ báyìí. Ó dáa, o ò gbọ́ àbí? Àní ìyàwó mi sọ pé o mú òun lọ sí ọ̀dọ̀ bàbá kan ó ní o sọ pé ọkọ ẹ̀ tó fẹ́ fẹ́ wọ́n ní bàbá yìí ti di arúgbó kùjẹ́kùjẹ́ that is one wọ́n ní ẹlẹ́ǹkejì oníṣègùn ní ọkùnrin for that matter mo wá ń bi ẹ́ pé ṣé ibi tí àwọn bọ́ìsì tó gbòòrò dé o ò rí ẹnìkan nínú wọn tó lè rí tó ń wẹ̀ gẹ́gẹ́ bí ọkọ láti fẹ́ ó wá jẹ́ pé àwọn àgbàlagbà náà ló ń wẹ̀ ni ó wá rí olówó tó wà òkè dáadáa tó máa mú wálé gẹ́gẹ́ bí ọkọ ó ṣe láti jẹ́ irú èèyàn bẹ́ẹ̀ yẹn ó tàbí ẹnìyẹn ó lè ní kò yí ẹ. Ògùdìpọ̀ ẹ máa tóbi lọ́wọ́ mi ẹ jẹ́ èèyàn kan tí mo respect gidi gan tí ò bá ṣe bẹ́ẹ̀ mo tẹ̀lé dáhìn lóhùn rárá. o fẹ́ bu ọkọ tèmi nìyẹn o respect tó bá respect ẹ̀ nǹkan wà gbá létí o ṣe kò sẹ́jọ́ lọ́wọ́ ẹ̀ tó wọ́n bẹ̀rẹ̀ sọ́ọ̀sìn òun jápá mọ́nú òun fútí wọ́n sọ gbogbo ẹ̀ fún ẹ ó gbé tí ọ̀tún wọlé ó bá tòsí jáde wá kí ló dé tó gbìn kí ló ń ṣe alákòóso fún ìjọ rẹ̀ tó bá gbọ́dọ̀ lágbà tí ẹ̀ wá ń mú ẹ fẹ́ tó ò young boys wọn tó yẹ pé arúgbó ló fẹ́fẹ́ arúgbó wà nílẹ̀ wù ṣáájú ní class jẹ́ kí n wá sọ fún ẹ̀rọ èmi ò ní lájú tèmílẹ̀ kí tàbí bọ́ kó wọ̀ ojú ẹ̀mí mi kọ́ ló ṣe máa fẹ́ àbá yẹn mi ò ní jẹ́ ọ̀fẹ́. ó tiẹ̀ nífẹ̀ẹ́. láìláì kò sí nǹkan ó nífẹ̀ẹ́ máa yẹn o ní ojú ẹ̀mí tèmi kọ́ ló ṣe máa fẹ́ torí mi ò lè lájú tèmi sílẹ̀ kí tàbí bọ́ kó wọ̀. ìtọ́ ìtọ́. ó nífẹ̀ẹ́ bẹ́ẹ̀. wọ́n ní ọmọ ọkọ tiẹ̀ jáde kẹ́mi mọ́ ọkọ tèmi jáde kí ọkọ tiẹ̀ dàbí ẹ̀kọ́ ọkọ tèmi. ẹ̀ kò possible. kò possible. ó dáa mo ti gbọ́ ó fẹ́ kí n fárúgbó. má fẹ́. ó tún fẹ́ kí n fẹ́ babaláwo. bẹ́ẹ̀ni. kí n má fẹ́ kí n fi sílẹ̀ àbí. mo ti lọ́ọ́ gbà yẹn àmọ́ on one condition. gbogbo condition tó bá fẹ́ bá tábíọ́lá mo gbé. ìgbọ́ náà ká. gbogbo ẹ̀ la máa gbé kò sí tó ń bọ̀ lókè tí wọ́n gbà rí. yes. gbogbo condition tó bá gbé wa. bẹ́ẹ̀ni àgbà. Ruth wàá faramọ́. wàá faramọ́. bẹ́ẹ̀ni. jẹ́ kí n máa fọ́kọ ẹ̀ gbà yẹn. ọkọ mi ọ̀rẹ́ wa yé mi báyìí sórí tí ọ̀mù ti bá sọ̀rọ̀ ní tó wà nínú ẹ̀hún ló sọ síta ó ṣe bí ọlá ibi tó bá mi dé tó gbogbo ohun tó bá pátápátá tó bá fẹ́ fi ìgbésí ayé ẹ̀ ṣe lọ ṣe fi ọkọ tèmi sílẹ̀ lọ fẹ́ bàbá ó ṣe mo dúpẹ́. kó wà lọ́fẹ́. kó wà lọ́fẹ́. ayé yìí máa le ó ní mọ́kọ wá mo mọ́kọ dé ó tún sọ fún mi pé pẹ́pẹ́ sí babaláwo ni mo fẹ́ fẹ́ ó tún ní arúgbó ni mo fẹ́ fẹ́ Bíọ́lá ò ṣèyàn gidi ó kì í ṣèyàn gidi àmọ́ kò ń ṣẹjú ẹ̀ nítorí mo ti bẹ́ẹ̀ gbé Ọlọ́run ò máa pín dáadáa o káyí kò ń ṣe yẹn ìwọ yìí náà ìwọ Ruth yìí náà ó sọ fún mi ṣàkàṣàkà Ògùdìpọ̀ mo respect yín gan ni o if not ìdá mọ̀kàn ti máa sọ fún mi. wá gba létí mi. wá gbọ́ for your information èmi yìí báyìí èmi dọ̀là máa kúrò nílé ṣòtí gbọ́. ibo ló ń kó lọ ibo ló ń kó lọ lẹ́yà. ọ̀rọ̀ tí mi kì í fi ṣe lẹ́nu ló fẹ́ bá mi ṣe lẹ́yìn ní ìṣe fún. mo tó mọ tó tí ì ṣẹlẹ̀ yìí ló mọ tí kò mọ tó ṣẹlẹ̀ ó dàbẹ̀ ni pé mo ti di ọmọ ìlétí jẹ́ ká wá padà ká yọ pé àwọn mọ̀lẹ́bí ẹ̀ sí. àbẹ̀wò ìgbà mi lẹ́wọ̀n sí ó lọ
mi ò ṣe bẹ́ẹ̀ òde fẹ́ máa lọ. ṣètò ẹ̀ náà ló fẹjọ́ sùn. ẹ á ní ìbẹ̀tú fẹjọ́ sùn mọ́ èmi mo lẹ́nu mi ọ̀bá àti ìfẹ̀jọ́ yóò tó wọ́ àbúrú sí ọ̀ṣọ́ yẹ kó fẹ́ bàbá jùfẹ́ má jò fẹ́. àbúrò fẹ́. bàbá captain ìdí tí n fi pè yín ò pọ̀ àtijọ́ tẹ́ tí ń ṣiṣẹ́ nulẹ̀ yìí. bẹ́ẹ̀ni. mo ti fi àwọn ọ̀nà kan wá ìdí irú èèyàn tẹ́ jẹ́ mo wá rí i pé àgbà tí yín yàtọ̀ àgbà yín á dẹ̀ dalẹ̀. àmì madam. mo rí i pé ẹ̀ kì í ṣe oníkótókótó ẹ̀dá ìpẹ́nu yín mọ́nu mo dẹ̀ wá ṣe ìdánwò fún yín mo dẹ̀ bá yín bẹ̀ ẹ pàṣẹ ẹ̀. irú ìdánwò wo ni ẹ ṣe fún mi náà. ẹ rántí jẹ́ onígbàtí. bẹ́ẹ̀ni onídọ́gba rẹ̀. tí mo rí ọmọbìnrin kan tẹ́gbẹ́ pamọ́ sọ́nà yìí. bẹ́ẹ̀ni. ìdánwò mo ṣe fún yín jọ́nà àwọn ẹ̀yege tó bá ṣe ẹlòmíì ni a ti máa kà àtẹ̀yítọ́ bí àtẹ̀yítọ́ bí gbogbo ẹ̀ lásán. kò sí iṣẹ́ tí ò ní hazard ara occupational hazard iṣẹ́ tí wá nìyẹn ẹ rí i pé mo sọ nǹkan kan bí mo ṣe wà yìí ní ọ̀pá ẹ̀ lójú mi wọ́n ti fún ẹ ọ́ lè ti wọlé mi báyìí rí tẹ́ni your money or your wife tí mo ní my wife mo lè ti báyàwó mi àti àbúrò mi tí wọ́n pété mi lóòótẹ́lì mo ní ilé kẹ́ẹ̀dé ìyá táìpá ni mo wó lọ́ọ̀kan yìí tí mo lè mí sọ̀kẹ́ mo rí báyìí mo dẹ̀ délé mi ò sọ kankan so ẹnu mi mọ́nu aládùúgbò dẹ̀ bọ̀ mo bá lóòótẹ́lì bẹ́ẹ̀ ṣe wáyìí yàsìn ọ̀gá ò ní gbọ́. inú mi wá dùn sí yín torí ẹ̀ mo fẹ́ fún yín ní ẹ̀bùn ráńpẹ́ yìí kẹ́yìn náà bẹ̀rẹ̀ sí change màá tún máa fún yín sí ṣe ráwọn àrùn tẹ̀ ń wọ̀ yìí bí ìdàrán bòjò mi ì fẹ́ lóru máa mú yín láti mú báyìí ni àgbàlagbà dẹ̀ ní táǹtẹ̀wà yìí tí yóò bá lè ṣe fún yín kí ọmọ tó ní yín lára ìfẹ́ kóru máa mú yín. ẹgbẹ́ àwọn ilé. èmi màá ní captain màá ní. kò wá tí ì tán síbẹ̀ mò ń bọ̀. ẹ má wọ̀ ń bí ẹ bá dọ̀hùn ẹ má lọ. ṣe rí owó yìí kì í ṣówó oṣù yín o ẹ̀wọ̀n bá ti sanwó oṣù yín lánàá ẹ gbà mo fẹ́ kẹ́ ra mílò ni o gbogbo nǹkan tẹ́nu ń jẹ tẹ́ fi máa lára torí bí ṣe ń wò yín tẹ́gùn yọ bí ìtọ̀gà yìí mi láìkí ẹ̀ àwọn Yorùbá ní egun lẹ́yìn ọ̀gá mi láìkí káwọn èèyàn máa bú yín ó yẹ kẹ́ gbé fún kẹ́kẹ́ lómi lára ẹ ra oúnjẹ sílé kẹ́ tẹ́kì ara yín ṣé ti gbọ́. abẹ́rẹ́ rí mi dáadáa ni captain ni ẹ̀ ń bá sọ̀rọ̀ ma. gateman mo mọ̀. ẹ mọ̀ pé mi náà ni. ṣe rí mo sọ̀rọ̀ láti sọ yìí lóye kí n bí yín. àwọn àgbà ní tí ẹ̀ bá sọ̀kò sórí páànù mo mí nòrùlé ó fẹ́ gbóhùn nílé. àwọn kankan wà tí mo ti ń stomach tipẹ́tipẹ́ tí mi ò fẹ́ bẹ́ síta if not n bá ti balẹ̀ ọba jẹ́ jẹ́ òkè bíọ́lá ọ̀rẹ́ yín jẹ́ mọ̀ kò lépa yín. ó ní nǹkan kan wà tó dóhùn gangan ló yẹ kó tọ́ sí tẹ́ ẹ wá fi èrú gbà ó wá fẹ́ gbà padà kó lè ti lọ lé ológun. bàbá yẹn ní sùúrù ẹ má jẹ́ kí àwọn nǹkan tí mo fún yìí kó kó sí lórí débi pé ẹ máa tún máa sọ̀sọ́kùsọ̀ inú mi ò rọ̀ mo lè bínú gbà padà. ẹ mọ ẹni tẹ́ ń pè ní ẹgbẹ̀jì. ẹgbẹ̀jì ológun ká. orúkọ bàbá àríkẹ́ nìyẹn ìyẹn sweeper wa ìyẹn ni wọ́n jọ ṣe combine together ìyẹn ló mú lọ sílé babaláwo ní abúlé wọn ó lè gba ọkọ òun kò ní ẹ̀fẹ́ gbà nǹkan parí. mo mọ tí mo ń sọ kódà ìgbà tí wọ́n ń sọ inú fúláwà ni mo sùn sí tí mi ò tiẹ̀ wọ́n níbẹ̀ yéjò lè gé mi jẹ mo kí sá fúláìsì náà nígbà tí Peter Obi bá fẹ́ mú bọ́ọ̀lù báyìí mo wà náà báyìí tẹ̀fù sọ́tọ̀ pátápátá tó bá nírọ́ ni ẹ jẹ́ kí n gbé oṣù sọ̀rọ̀ wá lọ́la kó wá ṣe pé gbogbo bíṣọ̀gbọ̀ wà ní pákó tó tójọ́ méje. Àríkẹ́ kí ni mo wá ṣe fún wọn. Ọlọ́run ọba ń gbọ́ ẹni ẹni kó nírọ́ ni òun ṣọ̀gbọ́ làwa kémi ò gbé ṣọ̀gbọ́ wá lọ́la kó kàn gbọ́wọ́ lórí bá kó nírọ́ ni kó ṣe pé kò lè tó tọ́ méje bí ó jẹ́nu ẹ̀rọ òjò àárọ̀ ọjọ́ ká pàdánù èmi ni mo sọ. ẹ rí i pé ní ìjọ kan
Àríkẹ́ ó wọ́pọ̀ fẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn ó jí kò lé ibẹ̀ náà lọ ibẹ̀ náà lọ ó sì jù bẹ́ẹ̀ lọ́wọ́ kákàsì máa mú lẹ́wẹ́lẹ́wẹ́ ni. ṣe rí ẹni tẹ́ torí ẹ̀nà mi jọ yẹn tí mo rí jọ́ kejì báyìí ọkọ lẹ̀ gidigbo káwù mo fún nígbà tí mẹ́rin pé wọ́ ohun tó torí ẹni yẹn ṣe ń nà mí. pàrẹ́tì ọ̀gá gan burú. madam tí èèyàn bá rí 20,000 tọ́wọ́ mi bàbá ìbọ́wọ́ mi ṣe bá ilé yìí 4 hours ni màá fi play live for ọ̀gá fún yín 4 hours nígbà tí a máa ń play Wasiu Ayinde tàbí play Pasuma tẹ́gbọ́nù rédíò tí n bá ń sọ báyìí láwọn ìgbà tẹ́sì nílé láwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní géètì sínú ilé tó ń ṣẹlẹ̀ láti inú ilé sí géètì láwọn bí ká máa wà bẹ́ẹ̀ ká máa gbáriwo mi ò gbọ́dọ̀ bẹ́ mi gbọ́dọ̀ bẹ́ ẹ máa takìtì ni. kí ló ga ṣe kí ló kọ́ mi ṣe. ìyẹn di part 2 part 2 mi ò lè sọ yẹn sìn part 2 nìyẹn wọ̀ pé bí wọ́n bá wọn fíìmù Titanic ó ní 1 to 3 ilé part 1 aláṣẹṣẹ tẹ̀yìn tí n bá rí 20,000 mà bọ́ sí part 2 tí n bá wá rí 45,000 tí n bá rí 45,000 madam ẹ pa mí torí tí màá sọ ò ní dáa àgàgà kọ́wọ́ mi wà bá 100,000 madam ẹ̀ lè fọ́gà mọ́ tí ẹ bá 100,000 ẹ kẹ́sọ̀ pé ọ̀gá mo fi ẹ̀ ní òfin ó burú jáì ẹ máa gbọ́ lọ́jọ́ wájú ẹ máa gbọ́ lábàárí tèrè bá wọra ẹ ṣe mo dúpẹ́ mà ẹ máa gẹ fìlà dìbí lọ́la lágbára Ọlọ́run ẹ ò lè bá nǹkan burú nǹkan ọwọ́ ẹ mọ́ 20,000. madam mo fọlọ́wọ́n ọba bẹ̀ ẹ kàn dáùtù mi ẹ fún mi 20,000 tí n bá balẹ̀ ọba jẹ́ pé mi lọ́ máa lè tí n bá rí 100,000 madam ẹ dáná sun lẹ́yìn mi bẹ́ẹ̀ ni ìwòkọ́ ọmọ yín fẹ́ jogún ẹ dáná sun ọ̀gá o ẹ máa fọlọ́ àrí ìdílé bá wọn ra. ọ̀rọ̀ fún ọ pé ó yẹ kó gbomi ìfúnmọ́lẹ̀ àbí nígbà bá jẹun tán àbùnú ojú mi. ìwọ bàbá ìtorí Ọlọ́run má máa pa mí mo fẹ́ ní síbí ó bẹ̀rẹ̀ sí máa fọwọ́ jẹun onígbèmí fẹ́ lómi ìṣọwọ́ kí ló dé gan tó bá fẹ́ lọ tọ̀ pápá wá fẹ́ lè ní kí n bí ẹ lọ. ọbẹ̀ lẹ́yìn dẹ̀ kí n bí jẹun ṣé wọ́n mọ ọgbọ́n tí ọ̀rọ̀ Yorùbá wí ni ó ní àjẹlẹ̀ owó èlé ìtàn níjẹ káàbọ̀ mi ìwíwọ́ yín mi. lẹ́yìn yàtọ̀ ọ̀hún. ń bọ̀ lọ yóò bọ̀ padà. ìbílẹ̀ mọ̀ sọ fún ọ pé tí èèyàn bá gbóúnjẹ rẹ̀ tí èèyàn bá ń jẹun lọ èèyàn máa bu omi lẹ̀fẹ́ ni tí bá ń jẹun ni. bàbá yìí ṣé kò ṣe pọ́ ọrùn ẹ̀ sí mi ṣá tí bá ní kí n fẹ́ lómi ẹ̀rọ sì bá ní pure water lẹ́fẹ́ kí ló dé. ṣé ìwọ ọ̀gbọ́n táwọn education máa wí ni ìgbọ́dí ẹ̀jẹ̀ pààbọ̀ òwe lọ́kà kò lè jẹ́ ọmọ education pa wọ́n ní pure water dára ju omi láṣẹ lọ. ó dáa ìsàlọ̀ wo mi ni. ẹ mú pure water wá. kí mo wo pure water wá. ẹ mú pure water wá. kí mo wo pure water wá. yéé mọ kankan ara ọ̀rọ̀ ní o ara ọ̀rọ̀ ní o bẹ́ẹ̀ bá ní kọ́ ọmọ mọ́lẹ́jì nǹkan ibi tí yẹrí sí padà rèé jáwé pé wọ́n mọ́lẹ́jì rẹ ni. àwọn tó dẹ́kọ̀ ọ̀hún ni ọ̀hún tó dẹ́kọ̀ rẹ̀ ṣe ìṣeré ní ọ̀bà àwọn ìdóde o ìṣeré ní ọ̀bà àwọn ìdóde ìyàwó òsì ẹlẹ́jọ́ wẹ́wẹ́. mo ń wí tó o kí ẹ gbọ́rọ̀ ṣọ̀kọ yín lẹ́nu àwí ìbọn yín máa ń pọ̀ jù ṣe báwọn bàbá yín láyà ń lé ṣe bí báàrẹ̀ láyà ń lé àbí ọ̀láyà àwọn ọdún dẹ̀kọ̀ ọ̀gbẹ̀bù tó ń dàpọ̀ ẹ̀ kéré ẹ̀jẹ̀ wá tọ̀ ọ̀jẹ̀ lọ́nà fáyìn àfi bí iṣu láti ń rẹ nínú kékeré ẹ̀ bẹ́ẹ̀ lè rí ọ̀gbádùn òbí ṣe ń wò bí kàlẹ́ fún mi látọ̀ sí ó lè pọ̀ fáyìn ìrọ̀lọ́ fáyìn. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀rọ ọ̀rọ̀ ṣe. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀rọ ọ̀rọ̀ ṣe. Ìfẹ́ bá ń dùn bó bá ń dán ká máa ṣọ́ra ṣe ni gbígbó ìsọ̀ ìkójú bọ̀rọ̀ ìfẹ́ ariwo ńlá ó lè
lè kọ́kọ́ sí kọ̀rọ̀ kó ló ń ráyà rẹ̀ lọ́dọ̀ Mr. Lágbájá ó lè páyà sí kọ̀rọ̀ kó ló ń rọ́kọ̀ rẹ̀ lọ́dọ̀ ẹnì kọ̀rọ̀ má fetí sí wọn rárá dàbí wọn ti da ọ̀rẹ́ olókùn tó fẹ́ lè mi tó. wọ́n ní ẹlẹ́fọ̀ọ́ ó lẹ́fọ̀ọ́ tòun ò ṣe torí àkìtàn ẹ ti mẹ̀ṣẹ́ yín ni tẹ́ fi ń bẹ̀bẹ̀. ẹsẹ̀ tí mo kàn mọ̀ pé mo ṣẹ̀ ni pé ẹni ká kẹ́rù ká jáde mo lè ní ẹ má bínú sà. ẹ mọ̀ àbẹ́ ẹ mọ̀. èmi ò mẹ̀ṣẹ̀ tó. bẹ́ẹ̀ni sọ̀hún mi ò bí yín pọ̀ bàbá ẹ mọ̀ ẹ̀ṣẹ̀ yín àbí ẹ mọ̀. mi ò mọ̀ sà. ṣé ìwọ mọ̀ ẹ̀ṣẹ̀ àbó mọ̀. rárá sà. o mọ̀ now ẹ tẹ́tẹ́ kẹ́ gbọ́. wọ́n ní ẹbọ ló ń pẹlẹ́bọ àṣàṣì ló ń pa lásàṣì. èmi ò gbọ́ pé ọmọ babaláwo là ń bá délé. ó tí o irú omi ò ṣe wọn ò ṣiṣẹ́gun rí. àṣírí yín ti tú ẹbọ tẹ́ gbé ó ti ré kọjá. mo dẹ̀ ń wọ́n ní mo ń sọ fún yín tó àdúrà tó ṣe lórí mi táwọn òbí mi ṣe lórí mi ti pọ̀ jù ó ti pọ̀ jù kéèyàn kan náà fẹ́ pè mí pa o ẹni tó bá ro kúrò mi á máa nìṣó lọ́rùn dèmí ni o á nìṣó lọ́rùn o mo ń sọ fún yín eléyìí òun àti Bíọ́lá wọ́n lọ pàdé àpòpọ̀ wọ́n lọ bá oníṣègùn lórí èmi àti ìyàwó mi ẹbọ wa pẹlẹbọ ó dà lé Bíọ́lá lórí. kò dẹ̀ dá ṣoṣo tán. ẹ gbọ́ ni. mi ò gbọ́ ṣùgbọ́n mo sọ fún yín mo sọ náà mo ní tẹ́sí yìí ò dáa kò dáa mo sọ fún wọn. ìwọ sọ fún wọn nígbà tí ìwọ gbọ́ kí ló dé tí ìwọ wàá pè mí kò sọ fún mi. mo ṣe máa sọ fún yín. àṣírí tiẹ̀ náà ti tú ìtorí ẹ̀ ló ṣe bribe ẹ. kò bribe mi sa. wọn ò fún yín bribe ẹ. ẹ̀gbọ́n yẹn náà. gbogbo ẹ̀ mo gbọ́ tìtorí ẹ̀ ló ń ṣe bribe ẹ now òfin rẹ̀. sọrí ìwọ tọ́lá ní àbíkí náà jẹ́ láti èmi lọ wo àyíká léyìí ẹrù ẹ tó fúyẹ́ àtẹ̀yẹ tó wúwo kò páàkì gbogbo ẹ̀ kò kúrò mi ò tiẹ̀ fẹ́ rí ẹ ní agbègbè street mi ò fẹ́ rí ẹ rárá. má bẹ̀bẹ̀ o lọ kẹ́rù ẹ kó wa máa lọ bí ẹ ṣe sọ yẹn ni. ẹ jọ ọgá ẹ má dáwọ́ lóhùn ẹ má bínú ṣe gbọ́. ẹ má bínú kí ni tó ṣe ò dá. ṣe rí oyún inú ẹ kẹ wá bẹ ṣe máa ṣe ẹjọ lọ bá àwọn mọ̀lẹ́bí yín kẹjọ yanjú ẹ ìjọ tẹ bá tó yanjú ẹ tí ẹni ẹ ti parí ẹ o ti gba oyún òun ni kò tó máa padà bọ̀ ń bí. mo ti yanjú ẹ mo ti gba oyún tó wà nù ẹ. ẹ yìí máa lọ bá àwọn mọ̀lẹ́bí yín mọ̀lẹ́bí ẹ wà kọ lẹ́tà wá bá mi ò lé ẹ̀yìn àwọn ọmọ suspend yín. long process nìyẹn sá. bẹ́ẹ̀ ni òfin mi nìyẹn ìyẹn pé wọ yìí ìṣojú gbàrú atọ́kùn èṣù ìyẹn pé wọlé gbàbọ̀dẹ̀ fún mi. ṣé tán yín. sọtẹ́ mi. ṣé tán yín. o ti bímọ tí ẹ ní bàbá. kí ni. ìwà ayé wo. wọ́n kú ti sọ wọ́n ní kẹ́ mú mi lọ sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí yín wọ́n kúkú lè mọ̀ mí mo ti di ìyàwó. nígbà tí a bá sọ yẹn ó fòkùn sí mi lọ́rùn kí n mú ẹ lọ. ó ṣe wọ́n ti dandan. wà á rí aṣojú àmà ṣe gbé báàgì mi sí i. pé kí ni. ó ń bọ̀ fọ́tò tí ó ní. àjọ ń lọ ni ibi tí wọ́n lọ àjọ ń lọ ni. káfọ̀ fọ́fíìsì lè rè mo ti yọ ọ̀dà fún ẹ. ìpínlẹ̀ tó kàn mí pẹ̀lú ẹnì ṣó àjọ ń lọ ni. báwo ni ṣọwọ́ ń ya. àǹtí mi. ọwọ́ ya o. mi ò wá kí n gbogbo nǹkan dúdú báyìí ni. àǹtí mi ṣe bẹ́ẹ̀ wá kí wa ló yẹ mi. àní mi ò mú mọ́. kí ló dé tẹ̀ ṣe fẹ́ o. kí ló dé àǹtí ẹ mú náà. ó dà ní pé ẹ fẹ́ tú iṣu désàlẹ̀ kòkó ẹ fẹ́ mọ reason màá sọ fún yín ọkọ mi sọ pé mo ti ń tóbi jù mí jẹ nǹkan dúdú mọ́ má jẹ́ kí dípò fi mí lẹ̀ lọ gbá wọn lẹ̀ pa. àwọn ẹ̀kọ́ mi nílé ò lè make difference kankan. àní mi ò mú nǹkan dúdú tẹ́ bá rí omi ordinary water ó tó. wẹ́wẹ́wẹ́ it's a problem ẹ jẹ́ báyìí lè sọ̀rọ̀. ṣé wàá tán ok solve problem gbà ẹ kí ló ṣe yẹn tàbí fún. kí ló mọ ìkúlẹ̀ fún mi tó wá dúró sọ́kọ̀ ẹ̀ lórí o lè dúró sí ìdánwò rẹ pé ọmọ ọ̀dọ́ ẹ̀ ló fẹ́ gbóúnjẹ fún. ó ráyè lóde ẹ̀kọ́ ìgbẹ̀kọ́ ọkọ mi ni o boyfriend mi ni fiancé mi ni ṣótán kò sí ẹ̀kọ́ ẹyọ kan lára ẹ̀ nítorí ọlọ́ọ̀bí ṣé o mọ̀ pé ọkọ èèyàn lẹ́yìn pé adé orí tó bá ṣe é ṣe ni ó yẹ kéèyàn máa kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì kó máa tẹ polí ọkọ ẹ̀ lórí ó yẹ kéèyàn mú ọkùnrin gbà mí kó fi síbi nílẹ̀ kó kó òbí kó kó orógbó kó ta ọ̀pọ̀ kó bá tálé lórí bẹ̀. olórí kan á ní ìyàwó mórí lọ́rùn máma mẹ́wàá lọ o ìwà máa lẹ́wà o òníwà òníwà. àǹtí ẹni dákẹ́ ni mo dúpẹ́ lọ́wọ́ pé ẹ̀jẹ̀ ń bá mi tú tọ́sọ́nà. àní dákẹ́. èmi náà mi ò
mo sọ díẹ̀ tèmi náà lè sọ àmì ìwà ẹ̀wọ̀n pé modern day of nowadays àwọn àṣà yẹn náà àti ìfilẹ̀ díẹ̀. culture ìlú wa ó sì wà ń bẹ̀. tradition wa stands no matter what despite the fact pé à ń kàwé à ń ṣẹ̀ṣẹ̀ òyìnbó ṣáwa nílé ànílẹ́kọ̀ọ́ fọ́kọ wa mọ́. àdìsá ó jẹ́rìí mi. ọjọ́ mi wọ́n máa dúró pé kọ́ àǹtí. àǹtí bọ̀ wá ní bọ́dì yín báyìí. àwọn òbí tí mo fẹ́ ṣẹ́ lò. ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bọ́dì wa òkè ọlọ́run ló ń wọ ọmọ ní búrẹ́dì àmọ́ èmi ò lo oògùn o. kí n lo oògùn oorun kí n bẹ̀rẹ̀ sí sùn kò mi wá tẹ̀yìn wọ̀ gbìn mí lẹ́nu. on a serious note ẹ̀sùn ẹ̀lẹ́ ní strength. bóyá màá bẹ̀rẹ̀ sí lo weekend yìí ṣùgbọ́n ní Thursday. yes. màá lò ó ní Saturday. màá kọ̀ yín láti wáyé. ẹ wá sí oúnjẹ fún wa bí. so ìyá ẹ tún ti rin láǹkà débi ọkọ tèmi alápọ̀nì kò sí lọ́fíìsì kí lè wá ó ò dẹ́kun sọ́fíìsì tì í mọ́ àfi kó máa bọ̀ nígbà lójoojúmọ́ kí ló tún wọ́n sì kò sílé. wàá jẹ́ kí n sọ fún ẹ mi ò sí nínú àwọn obìnrin tó lè sọ̀rọ̀ sí rárá ọkọ ẹ̀ ń supply mi ní ọjà ni àlejò ṣiṣẹ́ láàárọ̀ àjọ ṣiṣẹ́ lọ́sàn àjọ ṣiṣẹ́ lálẹ́ kò dé sígbà tó ní máa rí mi àtọkọ ẹ̀ papọ̀ so má ò gbọ́ ní sí mi rárá. iṣẹ́ ìlú máa kó rẹ̀ tí ọmọ bá wọn kọ́ mi ṣe iṣẹ́ tí ò dáa iṣẹ́ ìlú máa kó rẹ̀. iṣẹ́ ọlọ́mọ ṣe tí ọba mi lọ sọ́kọ̀ lọ ṣe iṣẹ́ tí ò dáa iṣẹ́ ìlú máa kó rẹ̀. nítorí wọn ṣe ẹṣẹ lójú àárọ̀ táyì kílọ̀sì làwà yìí à ń lọ lé òtútù ọjọ́ òṣìṣẹ́ bí. dúdúdúdú ṣé oníkan tó ṣe ń sìn yẹn tí o bá tún try máa ju ẹ lójú. tí má tẹ̀lé àti bọ́ ṣe. láyé má tó bá try ẹ̀ lọ. gbogbo àbò tó wákọ̀ lálẹ́ ọkọ rẹ̀. ẹ̀kọ́ gbígbóná fẹ́ sùúrù kó má bàa bóni lọ́fun. torí ẹ kì í mọ̀gbà tómi á máa pani bí ọtí. ò bá fẹ̀sọ̀ ṣe ìyàwó alára gbígbóná. rúùtù àbọ̀kọ̀ kú. HND ni sà. HND bẹ́ẹ̀ni sà. kí ló wá sún yín débi ọsàn títà àti pé kí ni kọ́ọ̀sì. business administration. lẹ wá end up lórí ọsàn títà kí ló dé kí ni problem yín ta lẹ ṣe ta ló kó bá yín. ẹ sàbẹ̀ ṣe ń wò mí yìí ọkọ mi ní owó gan àwọn ẹbí náà lọ fọ wàhálà títí tán jẹ́ kó tọ́jọ́ lẹ́yìn ikú ọkọ mi wọ́n lé mi síta pẹ̀lú ọmọ 3 qualification tí mo dẹ̀ ní mo fi wáṣẹ́ gbogbo ibi tí mò ń dé ìtìlá kan ní ó ti pọ̀ jù fún ipò tó wà nílẹ̀ ọ̀hún kan ní no vacancy nígbà tí mi dẹ̀ ní ṣe jura mi lọ bí ṣe bẹ̀rẹ̀ sí ní tọ̀sán nìyẹn ìgbà tó yẹ pé ọmọ 3 jẹun èmi náà dẹ̀ leave. ayé máa lè sí èmi kàn máa ń rí yín tẹ máa gbọ́sàn wálé ẹ tà fún gate man ẹ tún lọ sọ́fíìsì ẹ lọ ta bọ́dọ̀ kan ṣe máa ń hùwà bẹ́ẹ̀ ṣe máa ń behave ni mo wò pé ẹni láti jẹ́ ẹnìkan tó wà well educated ìyẹn mo ṣe ní ń pè yín mi ò mọ̀ pé oh my god sorry anyway kò sí wàhálà níta máa ṣe tó bá ti ń di ọ̀la ọ́fíìsì yẹn gangan náà nìkan wá bá mi a lè parí gbogbo ọ̀rọ̀ tán bí àmọ́ mo mú dá yín lójú pé ẹ ti pọ̀ jù ẹni tó ń tọ̀sán lọ ní agbára ọlọ́run gbogbo oore tó bá wà níkàáwọ́ mi tí ọlọ́run ní ká ṣe màá ràn yín lọ́wọ́ máa ṣe tèmi ṣẹ́ni gbọ́. ẹ náà nù ẹ bá tún ẹ ṣáà ti wá bá mi ẹ gbàdúrà kọ́ lọ́run jí wa tayọ ọ̀la ṣẹ́ni gbọ́. ọ̀rọ̀ ọ̀tọ̀ ni ní sùúrù olóhùn mọ́ máa gbé kọ́ ni. ó dùn mí dẹ̀ fún ẹlẹ́dàá ní ọjọ́ ṣe tí nǹkan míì bá wà lẹ́yìn dídùn ó ń ṣe mí
for you to slap my wife. Kí ló dé? Lóòótọ́ business partners lèmi àti yín. Kò sí èmi ò mọ ohun tí ìyàwó mi lè ṣe fún yín tó fi máa jẹ́ pé etí gbígbá ló kàn. Ẹ̀yin ò ṣe forgive ẹ̀ kẹ́ dá dúró dè mí tó ṣe yẹn kẹ́yìn wá report ẹ̀ fún mi. Kẹ́ wá mọ̀ bóyá tèmi máa ṣe fún ó máa ju etí tẹ́ gbá lọ. Àbí ẹ̀yin ò mọ̀ wípé directly or indirectly etí tẹ́ gbá ìyàwó mi lè gbà. Ẹjọ́ sẹ́yìn má bínú, èmi gùn jẹ́ ṣerú ẹ̀ mọ́, mo ṣe tó ń bu mí lọ́wọ́. Ẹjọ́ kí bá mi bẹ Ruth, jọ̀ọ́ má bínú. Mo fi Ọlọ́run bá bẹ̀ wọ́n gbà. Mo fi Ọlọ́run bá tá à ń sìn, mo fi bẹ̀ kó dáríjì mi tún ṣe bẹ́ẹ̀ mọ́. Àmọ́ kí n kéré jù báyìí lọ tí ó yẹ pé ìgbà tí ló kú fún mi ẹni tí yóò bá ṣe kí n kéré yọ. Tàbá ṣe egun ilé tàbá bẹ̀ ó ń gbọ́, tàbá bẹ òrìṣà ọjà ó ń gbà, à ń bẹ Ọlọ́run ọba ó ń dáríjì ni. Mo fẹ́ kó gbàgbé ẹ̀ kó ló tán síbẹ̀. À ń ṣọlọ́run kí ló tó kù tá à ń fẹ́ tá a rí. Wọ́n ti realize mistake wọ́n gbéra wọn fúnra ara wọn náà gbéra wọn wá bẹ́ẹ̀ nílé wọn bẹ́ẹ̀ fúnra ara wọn náà tó wá bá mi lọ́fíìsì kí ló tó kù tá à ń fẹ́. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà, ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà, ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà, ẹ̀rọ ọ̀rọ̀ ṣe. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà, ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà, ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà, ẹ̀rọ ọ̀rọ̀ ṣe. Bífẹ́ bá ń dùn bó bá ń dán, ká máa ṣọ́ra ṣe ni, gbígbó ìsọ̀ ìkójú bọ̀rọ̀ ìfẹ́ ariwo ńlá. O lè pọkọ sí kọ̀rọ̀ kó ló ń ráyà rẹ̀ lọ́dọ̀ Mr. Lágbájá. O lè páyà sí kọ̀rọ̀ kó ló ń rọ́kọ rẹ̀ tó ń bẹ nìkan rìn. Má fetí sí wọn rárá. Gbogbo à ń tẹ̀lé ọkùnrin, à ń pẹ́ ká tó wọlé, à ń jáde anyhow, à ń wọṣọ anyhow, yọ yẹn kúrò. Èmi ò ní o má tẹ̀lé ọkùnrin but ṣáàjì ó jẹ́ stable one kó jẹ́ ẹyọ kan nítorí pé ibi tọ́jú orí ẹ̀ dé mi ní o má tẹ̀lé ọkùnrin. Bíbẹ́ àṣọ́tọ́ ni wọ́n sọ bẹ́ẹ̀ mo dẹ̀ bá bẹ́ẹ̀. Wọ́n advice mi ni. Màmá Kẹ́mi yóò ṣe ní sùn kí ló ń ṣe. Àbọ̀ abá ní tèmi àti ẹ kì í ṣe é sìn. Ara wọn mo fẹ́ bí ó dá o bí n pé. Àwọn ni máa fi ìwọ ọmọdé ìdálé ní yìí o. Ó kú ọ̀rẹ́ yẹn ti dá sí mi. Sọ̀rọ̀ pé ayé ẹ̀ bàjẹ́ wọ́n ṣe òṣì níta ẹ̀gbọ́n ó tún wà kú ọkọ mi. Ó tún kú ọkọ mi. Ó tún kú ọkọ mi. Ọ̀nà mi torí bí ń pẹ́. Èmi. Ọ̀nà mi torí bí ń pẹ́. Èmi nù ẹ̀. Ayé mi jẹ́ mi. Kí ni? Kí ló ṣẹlẹ̀? Ẹ̀ka rírọ̀ ìrìn àwọ̀. Kí ló dé? Ọ̀rẹ́ mi, wo jọ́ọ̀tù tó lọ. Rúùtù! Mo fẹ́ pààyàn! Rúùtù mo jẹ̀ máa ń sọ fún ẹ̀gbọ́n lára bí tó lọ Rúùtù. Mo fẹ́ bàbú rẹ̀. Ọ̀rọ̀ ìrọ̀gbọ́n. Níṣó. Ní ìranù burúkú. Tó bá gbàlejò náà, mo ṣe máa túrò lójú wọn nìyẹn. Mo fẹ́ máa ẹgbẹ́ láti àwọn àlejò fún mi. Kọ́lẹ̀ nílé jọ. Rọ́ṣọ́ mọ́ra obìnrin máa ń rọ́ṣọ́ mọ́ra ni. Ro àkóbá mi má sọ mi dolórí burúkú ọ̀sán gan lọ́ṣọ́. Ẹ má bínú jà, ẹ má bínú. Òmò òróró dáadáa ni.
pẹ̀lẹ́ láyé máa gbà. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà. Ẹ̀rọ ọ̀rọ̀ ṣe. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà. Ẹ̀rọ ọ̀rọ̀ ṣe. Bífẹ́ bá ń dùn bó bá ń dán, ká máa ṣọ́ra ṣe ni. Gbígbó ìsọ̀ ìkójú bọ̀rọ̀ ìfẹ́ ariwo ńlá. O lè kọ́kọ́ sí kọ̀rọ̀ kó ló ń ráyà rẹ̀ lọ́dọ̀ Mr. Lágbájá. O lè páyà sí kọ̀rọ̀ kó ló ń rọ́kọ̀ rẹ̀. Kí la tí ì fà ó dé wàá dúró síta mi bá ó dà mo ti ṣe oúnjẹ tó ń jẹ àlọ́ jẹun. Mo sọ̀rọ̀ mi ò jẹ́. Ní sùúrù tẹ́nìtìn bá tẹ̀ ń bọ́dà yẹn tá a bá jẹun tán à á sọ. tó bá ń bínú báyìí o kò máa disorganize brain mi ni ò ní get ara mi mọ́ ṣùgbọ́n kó tó bá ti ń bínú sí mi ayé mi gan-an yé mi. Look, jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ ṣé mo wí pé ọmọ má pa mí ọmọ má pa mí tó bá yá adìẹ ọmọ má para ẹ mi ò fẹ́ kó pa mí o fi mí sílẹ̀ sórí gbogbo tó ń ṣẹlẹ̀ sí mi mo ti gbà gẹ́gẹ́ bí àgbélébùú tèmi destiny tèmi ni mo ti gbà pé èyí tí èmi yàn látọ̀run ni wàá wá fi mí lọ́rùn sílẹ̀ jẹ́ kí n lò lé ayé mi. ṣebí Yorùbá náà ló máa sọ pé téèyàn bá ní ló ń ná ní wo you are the love of my life mi lókè mi lẹ́yìn ọ̀run. sórí bí tiẹ̀ ṣe ń bá ẹ sọ̀rọ̀ tí mò ń rí ẹ̀yìn mo yọ̀ǹda ẹ láti mi lọ tó bá wọn lọ ṣe fi mí lè jẹ́ kí n ṣe tó wù mí kò jù bẹ́ẹ̀ lọ. Dípọ̀ akọni ojú mi mo fọlọ́ bàbá má máa bínú báyìí sí mi ó máa sọ nígbà láàrin ọkọ. kí ló dé tó ń bẹ̀ mí torí Ọlọ́run má bẹ̀ mí má bẹ̀ mí nítorí pé ṣé máa bẹ̀bẹ̀ nìyẹn bẹ̀bẹ̀ yìí ò lẹ́rọ̀ kọ́kọ́ iye òní kò bẹ̀rẹ̀ tó ń sìnkú jáde ń sìnkú tó má commit kí ló dé tó ń bẹ̀ mí why for God's sake kí ló dé ọgbẹ́ jíjà ọgbàlájà iye kan ojúlùmọ̀ ọ̀rẹ́ kò má rí anybody pẹ̀lú mi ni ó ti dìjà ẹ̀yìn òní mo ti ń fẹ́ kí ló dé mi ò torí ìwọ nìkan wáyé o mi ò torí ẹ wáyé o mi ò torí ẹ wáyé o tí o bá lè ṣọ́ra I repeat tí o bá ṣọ́ra ohun tí o fẹ́ yẹn gan ni máa padà ṣe ọ̀nà méjì ni o ìsídà kò sún mi ṣé kí n fẹ́ ìyàwó ilé ẹ̀rọ bẹ́ẹ̀ yes ọ̀ kì í sá fún ẹ pátápátá tó o bá pọ̀ tó o bẹ̀rù jáde ìgbàlẹ̀ kó jáde fún ẹ kó bẹ̀rù. yẹ kó máa bínú tó ń bọ́ abiyamọ ń bínú o kí ló dé ọ̀gá mi ṣe bẹ́ẹ̀ ni ẹni tó ń bẹ̀rẹ̀ ń sìn ẹni òtítọ́ nú ẹ̀ ẹni òtítọ́ nú ẹ̀ ẹni kò lè ṣe nǹkan kan mọ́ ẹni rí tó ń yọmi lójú sí ọ̀rẹ́ tó bá rí èsì wọn ní sọ pé òtítọ́ pátápátá iye ò sọ pé ká kúrò ní ká tún lọ yẹn sọ tẹ́ fún ẹ o sórí sọ fún mi bá ọmọ bá kàn gírí ayé bí padà dùn bí tí ẹ ṣe wà èmi gan ti sáì mo ti sálé èmi gan ọ̀rọ̀ ẹ má ti ṣe wà yìí ó rà bí tí ẹ ṣe wà yìí ó rà mí ò tí ẹ fẹ́ mú ẹ̀rí máa rárá bí ṣe wà yìí fẹ́ gbọ́ ní ọ̀lọ́lọ́la obìnrin tuntun àwọn ọmọ ilé. Dípọ̀ tó máa fẹ́ yàwó lé ọ. o fẹ́ ló pé ọlọ́run mi ṣe é pàdé mi ó ṣe wọ́n pé mi ò lè lọ́fẹ̀ẹ́ lórí Dípọ̀ lọ́fẹ̀ẹ́ lè má bínú Dípọ̀ ojú ọ. báwo ṣe ṣe máa ń pèpè mú ẹ mo wá rí pé ọ̀rọ̀ ẹ̀ lé sí èyí sọmọ rárá etí ẹ ti di wọ́n ti di òwú lóko wọ́n ti fi bú ẹ̀ létí èyí tí máa ṣe ló sọ fún ẹ̀yàn bó ṣe fún láti èdè dọ̀la èyí tí máa ṣe ló sọ fún ẹ̀yàn fi mi sílẹ̀ èyí tí máa ṣe ló sọ fún ẹ̀yàn. Dípọ̀ òun tí ló máa gbà tó bá sọ nígbà láàárọ̀. tí bá fẹ́ obìnrin mi rí ẹ tán tí mo lé ẹ kúrò nílé ìtòkàn tó jáde ìyá lè jáde fún ẹ máa sọ obìnrin lọ. tó bá kó tóbìnrin lọ kò lè tí ì tẹ̀lé ẹ̀dá Dípọ̀ please Dípọ̀ jẹjọ mo fọlọ́ ọmọ ẹgbẹ́ mi ò lè ṣe fẹ́rẹ́ tó bá ń bínú sí mi bẹ́ẹ̀ wá sọ nígbà láàárọ̀ ọkàn tí n bá dé sick tí ẹni máa dà. jẹ́ ká kọ́kọ́ lọ jẹun dábàá jẹun tán á sọ mo ní mi ò jẹ ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ ni. ìpàdé ọmọ ti dáná ẹ̀yà ọmọ ti gbìyànjú wà lọ jẹun jọ. jí oúnjẹ mi ò jẹ. ìgbà wa pẹ́ ìgbà wa lẹ́jẹ̀ wo ìgbà wa lẹ́jẹ̀ wo. Dípọ̀ tẹ̀lé mi o. Tẹ̀lé mi 1, 2. Ó tẹ̀lé mi. Wà á rí. Ó rí tẹ̀lé mi. Wà á wá.
lóde àwọn onímọ̀ yóò fà kékọ̀ọ́. Anyway, ìwọ ló rò bẹ́ẹ̀ o mọ̀ pé jẹ́jẹ́ láyé ọgbọ́n sì lójú ìlú ó mọ̀ pé ìwọ òun kan lé èmi náà níyàwó lé agbọ́rọ̀jọ máa ṣe jẹ́jẹ́ ni àmọ́ irú àwọn ọmọ tó síngù yẹn náà lè fi tí wọ́n wọn nígbà tí irú ẹ̀ bá tó ń fi ti yẹn wọn ṣé kò ní di nǹkan bí. ẹ wo àwọn ọmọ tó yẹ pé ẹ̀yin lè máa raṣọ sí wọn lọ́rùn ẹ̀yin lè máa ra wọn tẹ́lẹ̀ lè máa ra bàtà lè máa ra gbogbo irú àwọn ẹbí tí lè jẹ́ pa lọ́kàn lé àmọ́ bá ṣe é ṣe nà. àmọ́ kò lè mú pé mo fẹ́ràn ìwọ sọ fún mi pé o fẹ́ gbé ìlú 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 sọ fún mi pé o fẹ́ jẹ́ àgbẹ̀ tí mi ò bá ní wakùn ó dáa jẹ́ kí n gbọ́ pé o fẹ́ jó òṣùpá ojú ọ̀run wéré ni mo lọ ní máa dé. mo ṣe máa ń fún ìwọ lálábàákú ẹwà. orí mi o ẹlẹ́dàá mi o. What's the problem? Ẹ jẹ́ kán tètè páàkì àwọn ẹrù yẹn káwọn yẹn lọ ayé ní trailers mẹ́ta again tó máa wọlé kẹ́yìn máa load nígbà tẹ́ ẹ̀ bá load àwọn yẹn tó ń sìn gbà ọ lẹ́fẹ́ load àwọn tó kù. ok sọ fún manager kó wá rí mi ní kó wá rí mi ṣọdọ ọdọ. Oh my wife. Hello. Dípọ̀, hello, Dípọ̀, ibo ló wà? Of course, mo wà lọ́fíìsì. Ìgbà wo ló wá kúrò lọ́dọ̀ mi bí? Má bínú, nígbà tí mo rí pé o ti relax, o ti sùn, mo ní kí n lè wá sáré yọ service láti wá ṣe one or two things. Ta ló wà pẹ̀lú ẹ̀? Ta ló wà lọ́dọ̀ ẹ̀ sí? Nínú ọ́fíìsì. Téèyàn bá tiẹ̀ wà lọ́fíìsì, á já àwọn oníbàárà wa. And of course, anybody will still order me for now. Oh sure. Oh my God. Oh damn it, kò sí anybody me right now.
Tell me you love me. Of course I do. What? Say that. Say it. I love you. Mi tún lògùn mi o. Okay. I love you, yeah? I love you too. Ìwọ̀nba tí tó tún máa mú náà láìsí break ó tún máa mú lórí ìdúró. Ṣé ọ̀pọ̀ tó bá mú tí tó ń jókòó àbí tó yọ jẹun lórí ìdúró ẹsẹ̀ báyìí ló wọ́ sí ni? Jókòó yọ náà jókòó. Wọ́n ló tún sọ báyìí. Àwọn staff mi ti pè mí sí wọn láwọn ti fẹ́rẹ̀ ní Ìbàdàn. Èmi tí mo gbọ́dọ̀ àwọn ṣì wá lé kó dábẹ́ rẹ̀ and of course o mọ̀ pé tí wọn bá rí mi meeting yẹn hold. Ọ̀rọ̀ ọgbẹ̀ ẹ̀gbọ́n ló ṣe ẹ̀sọ́ yẹn ìwọ ni ọ̀gá abiṣẹ́ ẹ tó ọ̀bá dẹ̀ rí ẹ kò sí nǹkan kan tó lè dà ṣe wọ́n wá jókòó báyìí wọ́n wá fi pẹ̀sẹ̀ wọ́n á fi mu tíì. Kó jẹ wọn lóò jẹ orí ọgbà ní títí náà tó máa mú oṣù fífi pọ̀ ọ̀gbọ́n báyọ̀. Okay. Jọ́ nítorí Ọlọ́run máa ní sùúrù o ibiṣẹ́ láàárọ̀ ibiṣẹ́ lọ́sàn-án ibiṣẹ́ lálẹ́ ẹni iṣẹ́ tó rí yóò gùn jẹ ní èèyàn lọ́wọ́ ò ní dẹ́mi ẹ̀ lépòdù fún mi jọ ohun. Lójú bẹ́ẹ̀ fi èmi ládé. Pẹ̀lẹ́ sẹ́mínà tó tiẹ̀ ló ń lọ kí bírí tó wọ́n kó gbogbo ìlú lọ ṣé ò lè ta lọ. Ṣé gbogbo ìgbà tó bá lè láti mú staff ó kẹ̀lé àkíńtà ló ṣe nígbàdàn sí fún ọjọ́ méjì sẹ́mínà workshop fún àwẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tó pé ó lè dìbò àwọn ọ̀gá wá aṣọ tí ń gbé ẹ lọ lẹ́yìn pẹ̀lú lẹ́yìn tá a ná lélẹ́yìn tó wọ̀ lẹ́yìn. Ṣé òkú wọ̀ lánàá wọ̀? Ṣìnà ẹ̀yàn ládùúgbò. Bí ṣe ní kò gẹ̀ẹ́kọ́ ló ṣe gẹ̀ẹ́ ìyẹn mo ní kó bẹ́ẹ̀ wá mi ṣèpù ní ojú ẹ̀ kò tún ṣe ìsì. síbi pọ̀ tó máa ń fún mi náà mà ní. Bí rárá o. Ọ̀sán pàtó tó bá dé next week àwọn ìṣọ́ wọn lè bàbá bẹ̀rẹ̀. Ó jẹ dáadáa. Kí ló ṣẹlẹ̀ báyìí? Ìgbà wo kí ló ṣe ìdílé àárọ̀ ìbọn? Olólùfẹ́ má fi mí sílẹ̀ ìwọlẹ̀ ní ọkàn mi fẹ́. Olólùfẹ́ má fi mí sílẹ̀ ìwọlẹ̀ ní ọkàn mi hàn. Ìfẹ́ òtítọ́ ni mo ní sí ọ. Ìfẹ́ ṣètò ni mo ní sí ọ. Ẹ̀mí ìwọ ni mo fẹ́ o. Ìfẹ́ bí àdánwò ni. Bí àdánwò ni. Ọ̀rọ̀ ìfẹ́ ó lágbára púpọ̀ jù. Ọ̀rọ̀ ìfẹ́
ìgbàlódé kí ni ìmájì ọlọ́dún púpọ̀ tèmi adésínà tèmi nìkan á fi mí sílẹ̀ nínú ilé àlọ́wọ́ ṣọ́ọ̀bù lódìdí Ìbàdàn àlọ́jọ́ méjì ibo ni kí n gbà 48 hours ebi nìkan nílé obìnrin lọ ọkùnrin lọ ọmọdé lọ àgbà ń tẹ̀lé lọ èmi àwọn ajókòó mi ní dọ̀dọ̀ọ̀ṣì sórí ìgbà àwọn tó wà ní etí gbogbo 48 hours sí apátápátá ní yàrá ìlú tí wọ́n sí gbogbo sẹ́mínà rẹ̀ káàkiri àti bíbá ìlú tí wọ́n ṣe jẹ́jọ́ máa ṣe sẹ́mínà rẹ̀ dàrẹ́ ọ̀la ní òkú níṣẹ́ ní ìpò. Kíkóríà kò lè jẹ́ kíkóríà kò lè mú kíkóríà kò lè wo kíkóríà. dípò yìí wá lọ sùn ní kálukú wá lọ jí nǹkan. ìwọlẹ̀ ní bí ọmọ mi. My darling, my sweetie, olólù. My darling, ó ṣe ọ̀dà tó máa fẹ́ jọ́sùn fẹ́. My sweetie husband, mo ṣe kọ́ sí gbé bòrò. Mo ṣe kọ́ sí gbé bìlà sílẹ̀ láyò. Má ṣe wádìí dé àríkò ṣe o. My darling, my sweetie, olólùfẹ́. Bí mo ṣe ọ̀dà tó máa fẹ́ jọ́sùn fẹ́. Jọ̀wọ́ pè mí sọ fún mi. Mo ṣe kọ́ sí gbé bòrò. Mo ṣe kọ́ sí gbé bìlà sílẹ̀ láyò. Má ṣe wádìí dé àríkò ṣe o. ọ̀sán gangan mo yìí wà nílé ìyàwó mi rí lẹ́gbẹ̀ẹ́ ṣé Ìbàdàn mo wà ní àbílẹ̀ mi kí ló ń ṣẹlẹ̀ yes mo jí láàárọ̀ mo gba bedroom lọ mo wẹ̀ ẹ̀yìn ìgbà tí mo wẹ̀ mo wọṣọ aṣọ tí mo wọ̀ náà rèé of course yes aṣọ tí mo wọ̀ rèé mo dé fìlà ríǹgì tí n fi sọ́wọ́ aago chain tí n fi sọ́rùn rèé kí ló lè ṣẹlẹ̀ o mo wá sùn Ruth màmá Kẹ́mi lajú ẹ̀ ṣe Ìbàdàn la wà yá abilé wa díẹ̀ ń sùn jù wá. màmá Kẹ́mi a ní ọlájú sọ fún mi kí ló ṣẹlẹ̀ ó fẹ́ jẹun. oúnjẹ ra ni wo ni mo fẹ́ jẹ aago 3 ọ̀sán rẹ̀ ṣé bí mo dágbére sẹ́mínà kan nìbàdàn ni. ìbí wọn lo mu tí tán ó dẹ̀ lórún kù ẹ̀ ó dẹ̀ sùn. mo mu tí tán ní dáínì kí ló ṣẹlẹ̀ sí mi lẹ́yìn ìbàdàn mo wá sùn pẹ̀lú mi. ṣé kí n má jẹ oṣù mi. Yes, hello. Accident. Accident? Ta ló l'accident? Ọ̀nà Ìbàdàn. Ẹ jọ̀ọ́. Ibo ni wọ́n kó wọn padà sí? Hospital wo? Complain hospital. Ta ló l'accident? Hello. Kí ló dé? Hello. Farabalẹ̀, kí ló dé? Wọ́n náwọn staff mi tí wọ́n lọ Ìbàdàn tí mo dájọ́ ń lọ fún workshop wọ́n ní wọ́n ní accident. Olódùmarè àwọn ọmọ lọ́wọ́. ẹni mi tiẹ̀ wá mẹni tó bá a sọ̀rọ̀ ká tiẹ̀ béèrè dáadáa lọ́wọ́ ẹ̀
ipò wo condition wo ni wọ́n wà. Olódùmarè ó ṣe o ọba mi ò máa ṣe tí mi ò ṣopọ̀ ọ̀sán gan aṣọ́rẹ́ wà nù ibi wà nù rẹ̀ Olódùmarè ó ṣe kábíyèsí ó ṣe àṣé tí kì í bá ṣe pé mo fi oògùn oorun sínú tí ìtàn mú láàárọ̀ tó gbóná bá dáná kí ni ìbá sọ kí ni ò bá ṣẹlẹ̀ sí ẹ. So ìwọ ọmọbìnrin ìwọ ló drug mi. Drug kan oògùn oorun ní dípò olówó ṣe o. ọ̀rọ̀ ìfẹ́ ó lágbára ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ọ̀rọ̀ ìfẹ́ ó lágbára. Ṣé o ti bẹ́tà? Bẹ́tà. Orí yẹn tán ni o fi mú ìlú yẹn kọ́? Bẹ́tà. O bẹ́tà. Yàtọ̀ sí orí yẹn, ìbò ló tún kù tó ń bọ̀. Náà Kamilo, precisely ìjọ lè sọ fún mi kí ni tó cause accident. Ṣé ẹ̀yin lẹ́fà ni àbí tírélà tí ẹ kọlù? Ní tó ṣẹlẹ̀ ní wípé nígbà tá à ń lọ Wálé ń sáré. Ó sáré? Bẹ́ẹ̀ ni. Ṣẹ́jọ́ dírẹ́fà mi nìyẹn o. Mo dẹ̀ máa ń wọ̀n náà táìmùsì bá nọ́mbà ó máa ń dàbẹ̀ ni pé mo láṣẹ jù. Nígbà táwa máa fi wá gùn bí òkè kan tírélà kan park àmọ́ kò tètè rí wípé tírélà yẹn park ó ti wá súnmọ́ tán kó tó mọ̀ gbàrà tó lásẹ̀ mọ́ bírèkì mi ò mọ kankan mọ́ mọ́tò tó ń bò ṣùgbọ́n nígbà táwa débi ni wọ́n sọ fún wa pé sẹ́kítírì kú. Sẹ́kítírì kú? Oh my God! Sẹ́kítírì mi ti kú. But àwọn dókítà yóò sọ fún mi nísàlẹ̀ náà. Àwọn máa wá tún kí wọn pẹ̀lẹ́jà rẹ̀ má fara sílẹ̀ ẹnì ṣó ti rí. Ṣé kò ṣáà ti wà òkè? Pẹ̀lẹ́ àtúmọ̀ wá ń wò. Afẹ́lẹ́ àwọn tó kù mọ́ rẹ̀. Hello, baby. Hi, mama. Hello, excuse me. Ṣé wà? Owó labílẹ̀ mi jẹ́ ọ̀rẹ́ mi mẹ́rẹ̀ máa ń pè mí ní owó dọ́là, owó pounds, owó yen, ṣé ó yẹ yín? Ẹ jọ̀ọ́ ṣé mo lè mórúkọ tí yín? Ìyá àwọn mi kí mi àti yín jọ wà ẹ̀ mọ̀, ṣáàjọ wà báyìí on high level. High level? Ẹ mọ̀ pé ẹ̀dùn gan ṣá, ẹ mọ̀. Eré tẹ iyọ lọ́kàn ẹ̀ fat mi tẹ̀lé sọ nǹkan tí lè fi júwe bí màláìka àbí màmí wọ̀tà mi kàn jáde pé ẹ̀wọ̀n pé ló yọ sí mi yìí ẹ̀mọ̀ ojú ògbọ̀dọ̀ gbọdọ̀ rárẹ̀wà ẹ̀mọ̀ kó má ṣe kí ni kó má tó yé yín pé ẹ̀jẹ̀ kó wà bẹ́ẹ̀ ẹ̀dùn gan ọ̀ṣẹ́ òkè sọ fún yín pé ẹ̀dùn bàjẹ́. Ẹ̀yin yóò bàjẹ́ lọ́mọkùnrin. Àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀. Ǹjẹ́ ẹ lè fún mi ní nọ́mbà yín àbí fóònù nọ́mbà yín so that a lè máa pera wa. Nọ́mbà ni. Àdírẹ́sì àbí fóònù nọ́mbà. Àdírẹ́sì tèmi. Ṣé àkókò tẹ̀lé mi? Lucky man. Dáadáa jẹ́ pé mò ń gbá owó lọ́mọ pàdé yìí lọ́nà nìyẹn. Ẹ̀rọ fíkọ̀ tó dùn bí àrùn bá. Ẹ máa tẹ̀lé mi. Ẹ̀kẹ́kẹ́.
ẹ wọlé ń gbà yín. Yes. Let me roll. Wow! Yeah. What a beautiful house. Yeah, ilé ìmọ̀ rẹ̀ wá pọ̀ o. Ìbámu ló wà, yà. Irú àwọn obìnrin tí mo máa ń láìkì rẹ̀. Obìnrin tó lè ṣiṣẹ́ tó máa rí nǹkan tó da báyìí mọ́lẹ̀ tí kò dìpẹ́ǹdì lówó ọkùnrin kankan. Inú ẹ̀ tí wọ́n ń fẹ́ rèé. Ẹ̀dá ni. O ṣe. Jọ, kí ló máa fẹ́ kán fún mi? Champagne, soft drinks, beer, juice, whichever one. Ẹgbẹ́ kọ́kọ́ fún mi ní omi náà kí n tẹ̀ kọ́kọ́ fi rẹ̀ ń gbẹ́ if you step down. Wọ́n ní fáwọn lónìí. Bá mi gẹ̀ẹ́tì omi fún wọn. Báwo school? Ṣé ṣe mọ̀ kí? Ẹ ti jẹun. Ṣé ìwọ ló bí àwọn ọmọ méjì tó ti dàgbà tó yìí? Sórí àwọn ọmọ alálùbáríkà tó lọ́run jogún fún mi rè. But Ipe mi ò sọ fún ẹ pé mo ti bímọ. Ó béèrè àti pé ọ̀rọ̀ tí ìdébẹ̀ ni tọ́wọ́ bá rí rẹ̀ sọ. Ta ni máàmù yìí? Oh, darling. Oh, my honey. You're welcome. Ṣé mi tọ́jú? Ọ̀pẹ díẹ̀. Má bẹ̀rẹ̀. Go slow. Hold up. Love you. Love you too. Yes, sir. Hello, gentleman. Rasa. Oh, hey. Ṣé o gbé ẹ̀sìn tó wà lọ? Everything okay. No, that's good. So, dear, lẹ́yìn tí mo jáde lọ, ẹni tí mo pàdé rẹ̀, wọ́n bá tẹ̀lé mi láwọn fẹ́fẹ́ mi, toaster mi ni wọ́n. Téèyàn máa rí mi yẹn téèyàn bá jáde. Ẹsẹ̀ lọ sí ọkọ. Fún olómi, fún olómi. Òwúrọ̀ òkè. Ẹ̀dàmọ́ òkè. Ẹ jọ fún mi lónìí. Ẹ máa wọlé. O ti bínú. Children, please go around. Jọ tó bá ṣe tó àti jáde, bá mi sìn dé gate.
lè ṣe lórí burúkú àgbàyà ní ti ẹ̀mọ̀kan tó gbé mi débi báyìí. Yọ̀lá ọ̀rẹ́ òṣèlè tí mo kọ̀ ọdún ìgbàlẹ̀ bá mi wá o. Wàá sí ìlú kí ló dé ẹnu lọ àgbélé náà tí wọn ò tí ì pin. Yọ̀lá ẹ̀jú lọ lọ́ọ̀dàgẹ́ tí mo ṣe fún ọ wá. Bàbá ẹ̀ tó ti gùn ní wọ́n ti tún mi ní àwọn ìjọba bá ṣe ìwọ. Ọ̀pá mi wá òjijì kankan tó lọ wọ̀ fún mo nífẹ̀ẹ́ rẹ̀. Bàbá ìkílódé torí ọ̀nà mo ti tún mi ìfẹ́ wọn kí ló dé ní ìyẹ̀bẹ̀ gbọ́dọ̀ náà wà lónìí. Ìwọ ló ń tún bẹ̀rẹ̀ àǹtí. Yọ̀lá ayé lẹ́yìn. Ẹ̀wọ̀n ọba àwọn ìwọ ọjọ́ bẹ́ẹ̀ ọ̀rẹ́yìn tirẹ̀. Ọkọ̀ padà rìn. Ẹ̀wà ní ìyín. Nítorí àjọ bá wí ilẹ̀ gbọ̀n wọ́dà. Wàkùrá. Bọ́lá. Òwú bíbú àti funfun èjọ ara wọ́n yàn ìfẹ́ ẹyẹ létò ìtàdàbà mo ní sí ọ. Wá gbọ́ o. Nítorí àjọ bá wí ilẹ̀ gbọ̀n wọ́dà. Bọ́lá tẹ̀lé bá sì bínú gbọ́ mọ́ mọ́kè ní ẹ̀rọ pẹ̀sẹ̀ ní ìdíje kalẹ̀. Bọ́ọ̀ bá ti rí mi kínú rẹ̀ ọmọ ìlọ ni àwọn ẹlẹ́ni ọmọ ìlọ. Ẹ̀ka rẹ̀ ṣé mi ti yá? Ètò wálẹ̀ wá jọ o. Wọ́n yìí lérò nínú ọkàn rẹ̀ púpọ̀ kankan ní ayé rẹ̀ wípé a ó kúrò lọ́ọ̀dẹ̀ yìí o. Torí pé àjọyọ̀ wa tó tún ni ìgbín kan ò ní yà karahun bẹ́ẹ̀ ni karahun ò ní yà ní. Ọ̀gbọ́n ọ̀dẹ̀ yìí lọ́ọ́ gbé sí àjọyọ̀ wa tó. Lẹ́sìn kùsì lájọ́ ń ṣe papọ̀. Ẹ̀rọ pẹ̀sẹ̀ ní orí bẹ́ẹ̀ wọlé àbí ìdààmú iṣẹ́ lẹ́sẹ̀ lẹ́sẹ̀. Ojú bá yẹ kí ìdíje bá ti ní ọ̀gbọ́n wa. Ewúrẹ́ òfò búkọ́ tí ẹ sílẹ̀ o, ìwọlẹ̀ ni ọkàn mi fẹ́. Ewúrẹ́ òfò búkọ́ tí ẹ sílẹ̀ o, ìwọlẹ̀ ni ọkàn mi yàn. Hello, ma, ọkùnrin pọ̀. Hello, hello ma, hello, hello ma. Ta ló pè? Fóònù yẹn ní igi ni mà ṣùgbọ́n mi ò mọ onítọ̀hún. Olóbìnrin bí ọkọ mi ní ìlú ilé mi mo wá bí ẹ òun ṣe mẹ́rẹ́ o fẹ́ gbàgbọ́ fún. Ó ti mà ọmọbìnrin ni ṣùgbọ́n ó tó sọ̀rọ̀ ó dàbí púpọ̀. Ó yẹ kí orúkọ ọdún ọmọ ẹgbẹ́ oúnjẹ ọ̀rẹ́ ṣe máa. Bẹ́ẹ̀ni mà ìgbàgbà tí wọ́n pè bí ó ṣe jẹ́ ọmọbìnrin ọmọ ẹgbẹ́ sọ̀rọ̀ lọ́kọ̀ sí ni mà. Ọ̀rọ̀ ẹgbẹ́ mò ń bọ̀ ọkọ̀ ní àwọn àjọ. Madam, ọkọ̀ tó ń jẹ́ ni pé ìgbà tí òun àti màdàmú ẹ̀ tí màdàmú nà tó ń kíkẹ̀ pelvic ó crack. Ṣé kí ni? Pelvic egun ibi egun tó máa ń wà ní. Ó sán. Máa ní kò ṣe sísán lásán kọ́ ni kò ṣe àkùnléṣẹ́. Ẹ̀dẹ̀ mi ò wò ó. Ibi ni mo pè lórí fóònù o. Bí mo ti ń pè lágbo ìbájá. Gbogbo bí mo ti gbìyànjú tó wípé kí n tún pè kò bá lọ mọ́. Èmi ni mo pè. Still no cause for alarm. Bẹ́ẹ̀ náà ṣe wà pé fáwọn ìròtọ́ ní ojú ìjọba ìbára fi hàn án fúnra wa. Consequence nǹkan tó ṣẹlẹ̀ ni pé kí ni ó lè lóyún o ṣùgbọ́n ibi yẹn ti weak kò ní lè gbé. Kò ní lè gbé yín. Kò ní lè gbé. Iye ọkọ mi. Ṣàánú mi. Ọmọ mi bá gbé. Inú ìbínú màá. Ó mọ̀ kó mo láìkẹ́. Ó provoke mi ní òun mọ̀. Tọ́lá ni màá bímọ. Ọmọdé tó sáyé ọmọlọ́mọ ìyá rúùtù. Bí ẹ ṣe ń wò mí ẹ̀kọ́ fojú mo tó how many years ago?
70, 69 nínú. Tí n bá wá sọ pé ọmọ mi lẹ jẹ́ mò ń tẹ̀yìn jẹ ni ọmọ lẹ gbọ́dọ̀ jẹ́ sí mi owó nìkan lọ́nà tó fi ya ẹ̀jẹ̀ ní tí mi ò ní. Láti jọ́ tí mo ti dé company mo ní residence tí mo ti ń ṣiṣẹ́ yìí mi ò bá ń sọ wọ́ọ̀ tó fẹ́ bá ń sọ lálẹ́ yìí. Ẹ má wàá rò pé wèrè mi o n tó bá tẹnu mi jáde gan-an ni mo fẹ́ kẹ́ gbọ́ torí eyín tí n bá fi bí ẹrẹ fún yín àgùbí ẹ má jẹ̀bi kan ṣe yín mìíràn ṣùgbọ́n tí n bá fi sọ̀rọ̀ jáde fún yín madam ẹ dì lọ́wọ́ mi ò ṣe àwàdà this time around ẹ ga o ìfẹ́ o ìfẹ́ o ìpọ̀ o ìpọ̀ o ìfẹ́ o ìfẹ́ o àní kẹ́ ẹ má nífẹ̀ẹ́ madam ṣùgbọ́n ìfẹ́ àfẹ́jù tó bá ti mú oorun jíjẹ jù dání ìpalára ló ń kó báyọ̀ ṣé bọ́ọ̀lù ẹlẹ́bí kalẹ̀ yìí abẹ́rẹ́ pọ́nmọ́ kékeré làwọn ọmọ yẹn abẹ́rẹ́ wípé wọn ò kì í wọ́ọ̀chì gbogbo àwọn steps àtàwọn ọ̀wà tẹ́ẹ̀rì kọ́tọ́ tó ní bẹ́ẹ̀ wà sásìkò yìí sí wọn á ti dàgbà òun ìyàgbọ́n ó lọ́mọ máa rán wọn á fi ìyọ́nú ọlọ́run ọba mo fi bẹ̀yìn ẹ change ẹ múlẹ̀ ayé simple ẹ wo owó ọmọ tẹ ẹ kọ́ spinal cord àti spinal ìbéèrè yẹn sì tí ó lè gbé yín dúró tó bá jẹ́ wípé ọmọ yín ni wọ́n ṣe bẹ́ẹ̀ fún báwo lè ṣe fẹ́ react tó bá jẹ́ pé ẹ̀yin lẹ́nìkan fi style ṣe bẹ́ẹ̀ fún báwo lè ṣe fẹ́ react so ìfẹ́ gbóná ìfẹ́ àfẹ́jú ó dàbí ìgbà tó yẹ bá kọ́ ilé fún bí 10 years tó wá ń gbóníjọ́ kan ẹ̀yin lẹ́ máa jíṣẹ́ yín o ẹni náà lè ní jẹ́ iṣẹ́ yín o ẹ̀ ní ṣe ṣẹ́lẹ̀ fẹ́lẹ̀ ní ìjẹ́ o ẹ ń pariwo sí mi ò fẹ́ bá dínà ẹ dípọ̀ ni o mi ò fẹ́ bá ṣé àní o tí ẹ bá kú lónìí orí bẹ́ẹ̀dì tẹ́yìn àtọkọ yín sùn tó ń jọ yín lójú yẹn ọkọ yín á lu àlùjò ń bẹ̀ lámọ́sá èmi ni mo sọ fún yín kódà kò ṣe trọ́káì ti dé break aláṣẹ́dákun ẹgbẹ́dẹ ló bá ṣe ń bẹ̀ ẹ ti sùn ẹ bá lómi ẹ̀kọ́ gbóná ó ń fẹ́ sùúrù ṣẹgbọ́n kí ẹ lè lójú ráàyè kẹlẹ fi jẹ iṣẹ́ tẹ́ ṣe ọlọ́wọ́ wà pẹ̀lú. kí máa di ọmọ kan bàbá kan ọmọ mẹ́fà bàbá mẹ́fà ni mo ṣe ń wò pé n ti bá ní kí n dì mú kó máa dẹrù níta ẹ̀lẹ́ ṣubú dànù Jésù Kristi Olúwa wa. Àmín Jésù ó padà sí ẹnu géètì. ẹ jẹ́ ká fẹ̀sọ̀ jáyé ká fẹ̀sọ̀ ló bá sùúrù ló borí ohun gbogbo àwọn tí ń bá yẹ ara mi gé ká fẹ̀sọ̀ owó ibi tí owó jíjẹ tí ìfẹ́ àfẹ́ sí ó bá yé mi dédé. Tọ́lá ní ọmọ tí ẹ pé èmi fúnra mi ni mo bring ẹ up láti kékeré mo tẹ̀ fi gbúdọ̀ ara mi mo fi fa ilé ọmọ ọlọ́mọ jẹ́. Tọ́lá ní olè gbé owó dídẹ̀ dídẹ̀ igbó ìsọ̀ ìkójúbọ̀rọ̀ ìfẹ́ àrùn ńlá o lè kọ́kọ́ sí kọ̀rọ̀ kó lóòrọ̀ alágbájá o lè páyà sí kọ̀rọ̀ kó lórọ́kọ rẹ̀ ọba mo bẹ́ẹ̀ má fetí sí wọn rárá dàbí mo ti dà láti ọjọ́ yìí láti àkókò yìí gbogbo ìwà owó jíjẹ owó jíjẹ lájẹjù olúwa yọ kúrò nínú ayé ṣàánú mi jẹ́ kí èmi náà bẹ̀rẹ̀ sí gbègbè ayé rere ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀rọ ọ̀rá ṣe ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀rọ ọ̀rá ṣe. ọ̀gá ṣe kéèké o tó ti gbọ́ ṣé wàá nípa ọ̀rọ̀ ti ọ̀gá ẹ̀ ẹni tó bá ṣe dáadáa lẹ́nu ó lè ṣe burúkú lọ́la bọ́rọ̀ lé ayé ìṣerí nìyẹn tá a bá ro dúdùn fọ̀ àwọn ọ̀rọ̀ adé egun mi ìwà nífẹ̀ẹ́ kóró gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí kó wá èètì ọ̀gá ẹ̀. mo ṣe máa ní ọ̀gá mi sínú ọ̀gá mi ò ṣèyàn burúkú ó kàn jẹ́ pé nǹkan tó bá máa ṣẹlẹ̀
àṣẹlẹ̀ mi ṣá. Ṣé ti kékeré mi tí wọ́n ti ń tọ́ mi tọ́tọ́ mi dàgbà ni mo fẹ́ rò? Èyí náà wò láti kékeré tọ́tọ́ mi dàgbà tọ́tọ́ rán mi lọ sí school. Ó kàn jẹ́ pé kò sí nǹkan tí èṣù ò lè ṣe. Gbogbo ẹ ti tàn èṣù ló fà á. Oṣù wọn pọ̀ àlẹ́ mi ló jọ. Mo máa ń fẹ́ kéèyàn máa gbàgbé nǹkan torí tábà ló dúdú fọ̀ báyìí àwọn aládé gùn. So wọn á forúkọ Ọlọ́run bàbí gbàgbé gbogbo tó ti ṣẹlẹ̀ àfìsẹ́yìn lẹ́gùn fi ṣọ ni. Ṣé wá rí tí ògo bá ń jẹ́ ti Ọlọ́run tí ń bá wà láyé o máa finú ṣoyún wà fẹ́yìn gbọmọ fún owó táwọn dókítà sọ pé ò lè bímọ yẹn bá ń láàárọ̀ ni o máa bímọ lójú ẹ̀mí báyìí tí màá fẹ́yìn gbọmọ ẹ̀pọ̀n. Ṣé wá rí ti àánú lẹ́nu àánú lọ́la tó ń dá gbogbo wàhálà lẹ́yìn àìsífẹ́ tó ni tí ìfẹ́ bá wà kò ní sí àánú yàn bẹ́ẹ̀. Sórí kí ni ọwọ́ mi mo fẹ́ kó fi sí oúnjẹ fún ọ̀gá ẹ̀. Èwo ni ọ̀gá obìnrin ni ṣé tó bá ti lè fún jẹ má jẹ́ ń bẹ̀ o ti gbọ́ wà á rí bó ṣe máa nífẹ̀ẹ́. tí ò bá rí ẹ̀gbọ́n kò ní lè jẹun ó máa gbé gèrègè báyìí ní bí owó lọ́wọ́ máa gbé ẹ wá wáyìn mi pé àmá mi àbí àmọ́ gidi ni mí ṣó ti yẹ o ṣe wọn kọ lọ́ra tọ́jú ẹ̀ wọ́n wà pẹ̀lú ẹ̀ tó bá ti wá wọlé owó tí mo kó fún owó mọ́tò rọra o ẹ̀sìn wọn báwọn náà ti máa retí ẹ lókun o ṣe wọn kọ lórí àwà pẹ̀lú ò ní ṣìrì ẹ̀ lẹ́la máa bẹ̀rẹ̀ lọ gbára ìlú ayé. Bí mo ti dá ọ̀rọ̀ olókùnrin tó fẹ́ jomi toro ọbẹ̀ ọ̀ká abániwí kì ń bá ní dá abánidá kì ń bá ní débẹ̀ abánidébẹ̀ kì ń bá ní gbé ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ rọra ṣe ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ rọra ṣe fífẹ́ bá ń dùn bó bá ń dán ká máa ṣọ́ra ṣe ni igbó ìsọ̀ ìkójú bọ̀rọ̀ ìfẹ́ ariwo ńlá ó lè kọ́kọ́ sí kọ̀rọ̀ kó ló ń ráyà rẹ̀ lọ́dọ̀ Mr. Lágbájá ó lè páyà sí kọ̀rọ̀ kó ló ń rọ́kọ rẹ̀ ló ń bẹ́ nìkan rìn má fetí sí wọn rárá dàbí mo ti dá ọ̀rẹ́ olókùnrin tó fẹ́ jomi toro ọbẹ̀ ọ̀ká abániwí kì ń bá ní dá abánidá kì ń bá ní débẹ̀ abánidébẹ̀ kì ń bá ní gbé ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ rọra ṣe ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ rọra ṣe ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ rọra ṣe ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé máa gbà ẹ rọra ṣe. ìtòrọ lọ ni kò kọjú mọ́ o ìwé ẹni kò kà mọ́ fàtílétí tó o náà kọkùnrin gbà yí ẹ̀jẹ̀ má gbé tọkùnrin sáyà ọkùnrin ò ṣe kó lé ọkàn o ìwé tó lọkọ náà bá mi fún ẹ láyọ̀. ṣọ́ra fún ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ jẹ́ ń bẹ̀ yọrùn ọ̀rẹ́ ló pọ̀ jù ìgbà pẹ̀lẹ́ kì í fọ́ o àwo pẹ̀lẹ́ kì í yá
Kẹ́mi Bíọ́lá ìwọ náà mọ̀ mọ́. Ṣé wo ni wá jẹ ẹ? Ẹ̀wọ̀n máa jẹ tí ń lọ náà. Màá wá jọ yín. Mo fẹ́ sáré fọ kínní yìí. Tí má ti fa bọ́ ilé ẹ̀sìn ló máa rẹ̀ mí ni. Mo ń bọ̀dọ̀. Kí ni ìyẹn náà pàtàkì ọmọ mi lójú o? Yẹ inú mi. Ṣé mo ń bí? ṣe pàtàkì ọmọ tí mo bí kò ní dàgbà ìyá láyé ọmọ mi ò kò ní dọmọ ọlọ́mọ ọmọ ẹni láṣọ ẹni o ọmọ ẹni láṣọ. wàá tèkẹ́ easy ni o gbogbo alámọ̀ pé dípò ti kú a dẹ̀ ti gbà fọlọ́run ọba ìwọ ẹ̀ bẹ́ẹ̀ dá ò bá gba kádàrà àgbà kò dòrò ẹni tó bá sọ pé kò dùn ẹ́ kó mú tiẹ̀ kó lù pa ṣó ti gbọ́ ọkọ mi kó ṣara gírí tí èrò ti mọ́mì ẹ̀ wo mọ́mì ẹ̀ kó wà wá náà ṣàánú wa ṣùgbọ́n ó náà wà fún ẹ lálàáfíà. ọmọ bólódì òkú bólódì ò bá kúrò tù ó dé kí n máa fún gbẹ́gi àápẹ́ láyé ojú wa ò ní rí nǹkan kan ikọ́ la máa fọwọ́ mú un a kò ní ṣòfò ẹ̀mí mọ́ a ní ṣòfò ọmọ ọkọ mi ní sùúrù ṣùgbọ́n pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́. so dípò ti kú lóòótọ́ jẹ́ ká gbà fọ́lọ́run ó ti kú jẹ́ ká gbà fọ́lọ́run. kò kú sẹ́ni tí ò ní kú gbà tó bá kú ńkọ́ kí ẹ bá kí n ṣe sí everybody náà ló máa kú dípò ti kú mọ́mí everybody will die gbogbo ẹ̀ everybody tó bá fẹ́ kú ọ̀dọ̀ kú á sọ̀rọ̀ ẹni mo sá ẹni sọ̀rọ̀ sọ̀rọ̀ ni kò ṣe ẹgbà mi torí ọ̀dọ̀ ẹgbà mi pé náà lóòótọ́ ìṣàánú mi lóòótọ́ ẹlẹ́jà mi ní ìṣòro burúkú lóòótọ́ ṣàánú mi ṣàánú mi ṣàánú mi lóòótọ́ ẹgbà mi ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́. Mami, oògùn wọlé fún mi tẹ́lú pé kí lọ fi sínú oúnjẹ ọ̀gá mi. Ṣé bí náà ló pariwo lé lórí báyìí? Tọ́lá ni. Ó pariwo lé lórí. Ẹ ṣó pariwo ni. Ókè mi pariwo mọ́. Mami ẹjọ́ ẹ sọ fún mi oògùn wọlé fún mi sẹ́ẹ̀. Ṣé tèmi máa yẹ mi mọ́ màmá ọkọ tí mi ń sọ? Tọ́lání, ìjà ẹni mò ń jà. Tí wọn náà bá rò dáadáa. Ṣé wọ́n ṣe ṣe ìwọ yẹn tó dáa? Kémi wá lajú sílẹ̀ kó bá tiẹ̀ jẹ́ gbé kí máa wòran. Ẹ má fi ṣe kí ni?
májèlé ni mo fún ẹ. tọ́lá ni wọ́n fẹ́ nà mí. ẹ gbà mí. kí wàá ń tiẹ̀. Ebi sọ wípé oúnjẹ àti nìkan ni kí fi sí àbí. Wọ́n ló ṣẹ̀ mí. Bẹ́ẹ̀ ni ọmọ dẹ̀dẹ̀ fọ́ lẹ́yìn. Ó ti ṣiṣẹ́ inú pọ́tù ọ̀bẹ kankan ni mo fi sí ṣé tó kò fẹ́ lẹ́pọ̀ fún mi. Ṣé mo rán ẹ tó bẹ́ẹ̀? Mami, ọkọ àti ti kú, àwọn ọmọ méjèèjì ti kú, mi mọ̀ kó tó máa ṣẹlẹ̀ mo lè sọ fún ọmọ mo ní ọgá ẹ̀yẹ ìfọ̀ṣọ́ mo ní kò mí ní kò fi sóúnjẹ fọ́pọ̀ ẹ̀ o. Ṣé mo ní kò fi sóúnjẹ fọ́pọ̀ ẹ̀ débi àwọn ọmọ? Mami ẹ̀ ń nánú. Àfi bí ṣe lóore nìyí. Mami olórí ọjọ́ kan nìyí. Ẹ̀ẹ́dẹ̀ jókòó, ẹ̀ẹ́dẹ̀ rántí báwo ni bóyí ṣe mú mi láti lẹ̀. Bùkátà yín ló ń gbẹ. Mami ẹ̀rù yìí ni wọ́n bá yín gbẹ. Ẹ̀ẹ́dẹ̀ rere tí wọ́n ṣe fún mi. Ṣé ti jíjẹ ní ká sọ ni? Ṣé ti taṣọ ni? Ṣé ti tẹ̀dúkéṣọ̀ ọ̀tọ̀ fún mi ni? Mami ìkànnì ní ṣùgbọ́n ẹ̀ nílọ. Mami mi ò kọ́kọ́ tó máa ṣẹlẹ̀ tí bá padà wá sínú lẹ́yìn gbogbo ayé gbogbo mi lọ́wọ́ ọkọ tẹ́ ṣe. Ẹ nílọ o Mami ẹ nílọ èyí tẹ́ ṣe yìí ẹ lè mú jẹ ìkànnì lọ fún mi sílẹ̀ mo padà bọ̀. Tọ́lá ní. Olúbọ̀ yìí sọ. Ó lè pẹ́ bírú, ó lè sọlé ọ̀làdá.
ṣètò ní mo ní sí ọ aya mi ìwọ ni mo fẹ́ o. ìfẹ́ bí àdánwò ni bí àdánwò ni ọ̀rọ̀ ìfẹ́ ó lágbára púpọ̀ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ọ̀rọ̀ ìfẹ́ ó lágbára olórúkọ púpọ̀ lọ́wọ́ mi olólùfẹ́ ọkàn mi yé my darling my sweetheart my honey my favourite labalábá lọ̀rẹ́ òdòdó ìwọ lẹni bí ọkàn mi wá nílé. òótọ́ ọ̀rọ̀ ni ìwé wọ́n sọ. ó ní aṣiwèrè ń kó ọ̀rọ̀ jọ fúnra ẹ̀ àbí àǹfààní kí ló jẹ́ fún èèyàn tó jèrè gbogbo ayé tó sọ ẹ̀mí ẹ̀ nù ní ìdẹ̀ sọ ní sọ ní tẹnumọ́ ní ní àkìí ní ẹ̀mí kúkúrú nídìílé tiwa àfi ìgbà tí rúùtù tó fi ara gbígbóná àti owó burúkú tó fi rán àbúrò mi lọ sọ́run ṣe ríran ilé ọlá rèé ilé iṣẹ́ ńláńlá lóríṣiríṣi ilé iṣẹ́ tí kìí ṣe ẹyọ kan tí kìí ṣe méjì chains of business pẹ̀lú ilé ńlá àbí òun ní àfìgbà tí rúùtù tó rúùtù gbogbo ilé ọlá tó dẹ̀ sọ ọgbà ẹ̀dí ahoro ẹ ṣe. kò rí náà bẹ́ẹ̀ kò ṣèfẹ́ inú ẹ̀ ó nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ ní tó bá ṣe wípé òun náà ti mọ̀ pé bó ṣe máa rí rè kò ní í ṣe bẹ́ẹ̀ ìfẹ́ ló ní sọmọ ikú rẹ̀ sí tó burú ní kóbìnrin nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ kò sí tó burú ìfẹ́ àfẹ́jù ni ò dáa. àti ìgbà fọlọ́run ṣèbó ti rán lọ sọ́run sìn àbí ìfẹ́ rèé àdúpẹ́ gan ṣẹ́ màmá. ìfẹ́ àfẹ́jù ni ìfẹ́ àfẹ́jù. ẹ̀kọ́ gbígbóná